Ní ọ̀sán ọjọ́ kan, kọ̀lọ̀kọ̀lọ̀ kékeré kan rìn kiri nínú igbó. Ó rẹ̀ ẹ́, ọ̀fun sì ń gbẹ lẹ́yìn tó ń rìn fún ìgbà pípẹ́. Ó ń mi ìrù rẹ̀, ojú rẹ̀ sì ń wo orí igi. Ó ń wá ohun tí ó lè fi rẹ̀yìn gbẹ. Lẹ́yìn náà, ó rí wọn. Gírèèpù, wọ́n tóbi, wọ́n wọni lójú, wọ́n sì jókòó lórí ẹ̀ka igi, ohun tí ó dára láti rẹ òǹgbẹ. Ó sún sẹ́yìn díẹ̀, ó bẹ̀rẹ̀, ó sì fò sókè pẹ̀lú gbogbo agbára tó ní, ṣùgbọ́n ọwọ́ rẹ̀ kò tó gírèèpù náà. Ó gbìyànjú lẹ́ẹ̀kan sí i, nísìnyí pẹ̀lú gbogbo agbára àti okun tó ní, ṣùgbọ́n kò rí gírèèpù ká. Níkẹyìn, kọ̀lọ̀kọ̀lọ̀ gbé imú rẹ̀ sókè, ó sì sọ fún ara rẹ̀ pé ó ṣeé ṣe pé wọ́n kan gan. Kò lè dùn jàre, ṣùgbọ́n ní inú rẹ̀ ó sì fẹ́ gírèèpù náà. Ìgbà míì, nígbà tí a ò bá rí ohun tí a fẹ́, ó máa ń rọrùn láti sọ pé a ò fẹ́ níbẹ̀rẹ̀, ṣùgbọ́n pé à ń díbọ́n pé kò wù wá níbẹ̀rẹ̀ kò sọ ọ́ di òótọ́. Gẹ́gẹ́ bí Pọ́ọ̀lù ti sọ nínú Fílípì orí 4 ẹsẹ̀ 11 abala b, nítorí pé ní ipòkípò tí mo bá wà, mo ti kọ́ láti ní ìtẹ́lọ́rùn nínú rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí o ní gbogbo ìgbà, kí o sì gbẹ́kẹ̀lé pé yóò pèsè ohun tí o nílò ní àkókò tó yẹ.